pé kí n fún yín ní owó yìí wípé tẹ́ lọ ju owó yìí síbi tí ẹsẹ̀ bá ń gbà kọjá wípé tẹ́ bá ti jù síbi tẹ́sẹ̀ bá ń gbà kọjá wípé kó ẹ̀bẹ̀ Ẹlẹ́dàá yín pé kó jẹ́ ọkùnrin ní ó mú ọkùnrin bá ti mú iṣẹ́ yín ti parí nù ọjà yóò sì máa lọ déédéé gbogbo tẹ́ bá ń dáwọ́lé yóò sì máa yọ sí rere. tọ ẹ ṣe ẹni bá yín wá change kékeré kan ẹ bá ń kí bàbá yín padà fún yín nìkan ṣe gbọ́ ẹ ṣe. ìlú. owó yìí máa ti fi láti jẹ́ kó rí bó ṣe rí ọkùnrin ẹni kó mú ṣáà ìdíyẹn lẹ́dà pé ìmẹ́dà má pa àlẹ́ yìí o. Olúwa. Báwo kò jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ìmọ̀ lọ sí báyìí? Yóò láìpẹ́ o. Aláwẹ̀ bí kí ló dé dáyé yẹn yà wọlé báyìí? Kí owó tí mo jù lẹ̀ pé kí n sáré tán bí ṣe padà wá tó wá mú o. Will you keep quiet? Aṣípàgbò tó bá ṣe wà ló lówó ìwọ ni Ọlọ́run. Ògùn pọ̀. You are a mumu man. Bọ̀dá. Kí ló dé Aṣípàgbò kí ló dé? Ṣùgbọ́n sí ìwọ ló lówó kí ló dé? Ẹ wá ẹ̀yin lẹ́nu owó sẹ̀. A ní wọ́n ló lówó. A ní ìrí kíní mi mọ́. Ìrí mi níbo ló wà? Níbo ló bá ń pamọ́ sí? Níbo ló bá ń lápò bàtà ọ̀nà lọ? Ẹ dákun gbogbo náà ní ìmọ̀ ìrí kíní bàbá dá. Sẹ́yìn jẹ́jẹ́ mo ṣe débi mo sì bá wọn rí owó wọn ní ilẹ̀ náà. Ìwọ olólówó. Sẹ́dá bùrà àwọn olówó. Ẹ má bínú kí ṣe. Àwọn olówó. Sẹ́rí kò ní explanation sọ fún tó fẹ́ sọ. Bó bá ṣàṣe jẹ́ sẹ́rí bí mo ṣe ń bọ̀ kó bá wọn rí owó tó dáa owó nílẹ̀ ẹlẹ̀ mo wá wò pé kí n bá wọn mú lọ́wọ́ bí mo ṣe mú owó ibà ẹ̀yin lẹ̀ wò bàbá Dáúdà mi. Ẹ̀gbọ́ ẹ má jẹ wò ó. Ìrí mẹ́fà ń bẹ́ kó bá mú bàbá Dáúdà mi. Ẹ̀yin lẹ̀ fún wọn ní bàbá Dáúdà. Èwo ni ẹ fún wọn bá àwọn náà ní. Àwọn ẹgbẹ́ wọn jàre. Àwọn ìbá wọn rí dá. Owó rẹ̀.